àfà mi àkọ́kọ́ bàbá wa Salahuddin Magaji Ajípolówó Òkè. Ajípolówó Òkè. Ajípolówó Òkè. Ní Jámàjẹ́ ọ̀dọ̀ wọn láti ṣe wòlímà Al-Qur'an. Ní bàbá wa ní Madul Arabi almarhum Sheikh Murtada Abdulsalam wọ́n kọ́ wa ní fíkíwù tààrà nínú kíláàsì báyìí wọ́n kọ́ fíkíwù tààrà. Kódà bàbá máa fi mí ṣe fáàrí walillahi alhamd. Láti ìsànà ula awal ibtida'i mo ti máa ń gba ìbọn bàbá. So ń gbọ́dọ̀ ọdún kẹta tí màá ti á fẹ́ béèrè nǹkan lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ àbó ní nálẹ́ adé ìbí ọ̀wọ́ tí wọ́n nálẹ́ dé mo ta nálẹ́ adé ìwọ́kọ̀ mú bí o jẹ́ káwọn yòókù jẹ́ kí wọ́n dáhùn. So bàbá